èèyàn wo ni Wike báyìí. èèyàn dáadáa ni Wike lọ́dọ̀ tèmi o, nǹkan tó ń ṣe nǹkan tó yẹ kí ọmọ Nàìjíríà rere ṣe ni o. Tí èèyàn bá dá Àbújá nìsín á mọ̀ pé ìgbà tí Wike ti débẹ̀ sìn Àbújá yí padà. Ẹ jẹ́ ká gbàgbé ọ̀rọ̀ òṣèlú pé wá láti ẹgbẹ́ PDP àbí pé kankan ṣẹlẹ̀ nínú ẹgbẹ́. Tó bá ní nǹkan tó tọ́ tó yẹ ká ṣe ní Nàìjíríà ó ń já wa lẹ́gbà ẹ̀ ó ń fọ̀nà ẹ̀ hàn wá àwọn èèyàn dẹ̀ ń tẹ̀lé. Òfin ẹgbẹ́ wa ò sọ wípé ọmọ ẹgbẹ́ ò gbọdọ̀ ṣe ìjọba àpapọ̀ tí wọ́n bá pè tí ẹ̀kọ́ ní àkọ́kọ́ òun dẹ̀kọ́ ló máa jẹ́ last. Nígbà tí wọ́n pè é kó wá ṣèjọba inú wa dùn pé ọmọ ẹgbẹ́ wa ló ń ṣe dáadáa jù nínú àwọn mínísítà. Nípa pé kó fi ẹgbẹ́ sílẹ̀ èèyàn kì í fi ẹgbẹ́ sílẹ̀ ẹgbẹ́ náà ò dẹ̀ kí èèyàn ló lè sọ pé òun fi ẹgbẹ́ sílẹ̀ ẹgbẹ́ ò ní fẹ́ yẹn tó máa ń ṣe dáadáa sílẹ̀. Gbogbo ìlànà ẹgbẹ́ wa pátápátá kò sí òfin kan tí Wike tẹ̀ lójú ta lè fi sọ pé ó yá àfẹnú ẹgbẹ́ yìí mọ́, kò sófin kan tó tẹ̀ lójú. ṣùgbọ́n ti sọ síta pé òun ó ṣe pé 2027 títa rẹ lòun ó ṣe. Èmi dìrọ̀dẹ́ èmi náà bá yín sọ wípé tí PDP tó bá yẹ pé Òkè Ọ̀yà náà ti gbé èèyàn lẹ̀ màá ro ti ilé wípé ààrẹ tó wà bẹ́ẹ̀ tó jẹ́ ọmọ South la máa dìbò fún. Ààrẹ Bọ́lá Tinubu la máa dìbò fún. tó bá tún jẹ́ pé apá Òkè Ọ̀yà ni PDP ti gbé èèyàn lẹ̀ á sọ àfibò bó ṣe yẹ kó rí nìyẹn. Ìbí òjò mi bá ṣe bẹ́rù la bọ́ mọ̀ apá Òkè Ọ̀yà ìṣọdún 8 kẹwàá ní ẹni tó wà bẹ́ẹ̀ ṣùgbọ́n tí PDP bá fẹ́ ṣe dáadáa ká gbé èèyàn lẹ̀ ní South kájọ fi gagbága pẹ̀lú ààrẹ Tinubu tó bá ti yẹ nìyẹn